Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásitì ni wọ́n nínú ìsèmọ̀gù. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta orí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. àbẹ̀ ọ́ gbóhùn wa. Bẹ́ẹ̀ ṣe morúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè tí ayé mọ̀ sí ewé ń jẹ́. Ẹ má gbàgbé láti subscribe sí orí ètò ìkélé yìí kó tó máa fún gbogbo wa ní àǹfààní lórí àwọn nǹkan míì tí a ti sọ tá a sì máa sọ ní agbára Ọlọ́run, torí pé tọ́pìkì pọ̀ tí a máa treat ní orí ètò yìí. Mo sì fi ń dá wa lójú tí Ọlọ́run bá ń sọ ẹ̀mí wa, tí ó sọ ẹ̀mí mi, tí ó sọ ẹ̀mí gbogbo ẹ̀yin tí ẹ ní àǹfààní tẹ̀ ń wò mí náà ní òní, gbogbo wa pátá agbára Ọlọ́run a rí èrè tó pọ̀ jẹ ní orí ètò yìí. Ẹ má gbàgbé láti subscribe lẹ́ẹ̀kan sí. Ẹ bá ní àwọn ìbéèrè kan tí ẹ fẹ́ béèrè ní ọwọ́ wa, ẹ jẹ́ kí a máa béèrè ní orí àwọn nọ́mbà tí ó ń display ní ojú screen yìí. A lè béèrè lórí WhatsApp, a sì lè bá wa sọ̀rọ̀ pẹ̀lú kí a pè. Bí ààyè bá wà fún wa, a máa dá wa lóhùn ní ẹyọ kọ̀ọ̀kan náà ni. Ẹ wá ní bínú gbogbo àwa tí à ń send message tí a ti rí àyè reply. Ẹ ní bínú, àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run tí ẹ bá sì ní sùúrù náà, a sì dá gbogbo wa lóhùn padà náà ni. Ẹ̀rí ní òní, kí ni mo mú wá fún gbogbo wa kí ó jẹ́ àǹfààní fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹgbẹ́ ewé ń jẹ́ tí ẹ wà ní orí ètò yìí. Ẹ má gbàgbé láti subscribe lẹ́ẹ̀kan sí, torí pé subscription yín yóò mọ jẹ́ ìwúrí fún àwa tí à ń ṣe ètò náà, pé àwa náà ní èèyàn ní ẹ̀yìn tí wọ́n ń follow wa, pé a kàn máa sọ̀rọ̀ dálẹ̀ lásán. Ẹ rí tọ́pìkì tí mo mú wá fún wa lénìí, òun náà ni tí ojú bá ń dùn yàn, ojú ṣúṣú tàbí ojú ń dùn yàn, ojú tó ṣú tàbí ojú ń dùn yàn. Oríṣi méjì ni mo mú wá fún wa. Oríṣi àkọ́kọ́, bóyá mo ti sọ rí ní orí ètò yìí, àmọ́ ó dá mi lójú pé mi ò tí ì sọ, mo wá lè ti sọ oríṣi kejì rí. Kí ni oríṣi àkọ́kọ́? Òun náà ni bí a ṣe máa ń fi omi ọsàn wẹ́wẹ́ àti ọkọ̀ atare kan bá ṣe máa fi ń tọ́jú ojú wa. Oríṣi kejì, òun náà ni bí a ṣe máa ń lo orógbó bá ṣe máa ń lo orógbó 11 tàbí kó mọ́ tó bẹ́ẹ̀ láti fi ṣe ìtọ́jú ojú wa. Ẹ wá rí ní àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, tó jẹ́ àkọ́kọ́, ó náà ní kí ni nǹkan tí a máa wá. Ẹ jẹ́ ká bọ́ sí ọjà, ká lọ ra ọsàn wẹ́wẹ́, èyí tá a lè fún fúnra wa yàtọ̀ sí èyí tí wọ́n ti fún tó jẹ́ pé wọ́n ti fi omi míìsì, ìyẹn kọ́ la fẹ́ lò. Ọsàn wẹ́wẹ́ èyí tí a fún fúnra wa, ẹ jẹ́ ká fún kó pọ̀, bóyá kó tó áàfù ike irú kíní bígí kòlà yìí, áàfù ẹ̀ tí ó jù báyìí lọ tàbí kó dé òkè báyìí níbi tí wọ́n ti lẹ kíní mọ̀ yẹn, òkè báyìí
ẹ wá jẹ́ ká wá òdìdí atare kan ẹ jẹ́ ká jù sínú omi tá bá ti jù sínú. àtọ́tù arére ìròyìn ayọ̀kọ́ mo mọ́sẹ̀ ti gbọ̀n yín o ẹ tẹ́tí ibodè jẹ́ kí n máa bá mi ká lọ mi ò pẹ́ méjì èmi náà ni Pastor Brain gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún yín àfi ròyìn ayọ̀ ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí Ewéjẹ́ Bend Nigeria Limited wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà ọṣẹ ìyọ́nú àwọn àgbà ọṣẹ ìyọ́nú àwọn àgbà produced by Dr. Olatiboye Mutiu aka Ewéjẹ́ fọ́tò mọ́mọ́bọ́ iṣẹ́ àmọ́bọ́ ìyàwó àmọ́bọ́ ọkọ àmọ́bọ́ tó wọ́pá yìí ti kẹ̀yìn sí ẹ ọ̀nà àbáyọ ti dé o ọṣẹ ìyọ́nú àwọn àgbà wo májàyà 5,500 péré ni agbékalẹ̀ ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue Gbága Ìkòròdú Lagos telephone 070-3742-2552 lẹ́ẹ̀kan sí 070-3742-2552 tàbí 080-2948-4696 lẹ́ẹ̀kan sí 080-2948-4696 fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090-5333-2747 lẹ́ẹ̀kan sí 090-5333-2747. fún àfikún kò sí ìlú tọ́ṣẹ yóò kí n dé o tọ́lá ṣẹ̀ṣẹ̀ kó pé nọ́mbà yìí ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ. kí ni rísì tá fi ju atare sínú omi ni pé a fẹ́ gbé ọmọ inú rẹ̀ jáde ní kó má bàa rún kó má bàa fọ́nká. ẹ wá jẹ́ ká fi bíléèdì là lẹ́yìn ìgbà tá a bá ti jù sínú omi tó bá ti pẹ́ tó bá ti rọ̀ ẹ jẹ́ ká fi bíléèdì là ká wá gbé ọmọ náà yẹn jáde. lẹ́yìn tá a bá ti gbé jáde tá a ti gbé jáde kúrò nínú ilé rẹ̀ ẹ wá jẹ́ ká yọ ọ̀kọ̀ọ̀kan nínú atare yẹn kí ni à ń pè ní ọ̀kọ̀. kí ni à ń pè ní ọ̀kọ̀ atare. tá à ń pè ní ọ̀kọ̀ òun náà ní tí ẹ bá ti la atare tẹ bá ti là á tẹ bá ti gbé ọmọ náà jáde ìdá mẹ́ta ni ó máa ń wà ń bẹ̀ tí ó là lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ọ̀nà mẹ́ta ẹyọ ọ̀kan là á yọ ń bẹ̀ tí kankan ò gbọdọ̀ jábọ́ nínú ọmọ atare yẹn á wàá gún tí ó kúnná tí kankan ò gbọdọ̀ sọnù níbẹ̀ lẹ́yìn tá a bá ti gún tán tó ti kúnná dáadáa ẹ wá jẹ́ ká dà sínú omi ọsàn wẹ́wẹ́ yẹn ẹ jẹ́ ká ṣèkì ẹ̀ pọ̀ alalẹ́ ẹ jẹ́ ká máa lò ó ká máa mú ẹ jẹ́ ká máa mú lálalẹ́ nígbà tá a bá jíjọ́ kejì gbogbo ìdọ̀tí ojú tó lè máa fa àìsàn bá ojú tí ò jẹ́ kí ojú rínà dáadáa. àtọ́tù arére ìròyìn ayọ̀kọ́ mo mọ́sẹ̀ ti gbọ̀n yín o ẹ tẹ́tí ibodè jẹ́ kí n máa bá mi ká lọ mi ò pẹ́ méjì èmi náà ni Pastor Brain gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún yín àfi ròyìn ayọ̀ ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí Ewéjẹ́ Bend Nigeria Limited wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà ọṣẹ ìyọ́nú àwọn àgbà ọṣẹ ìyọ́nú àwọn àgbà produced by Dr. Olatiboye Mutiu aka Ewéjẹ́ fọ́tò mọ́mọ́bọ́ iṣẹ́ àmọ́bọ́ ìyàwó àmọ́bọ́ ọkọ àmọ́bọ́ tó wọ́pá yìí ti kẹ̀yìn sí ẹ ọ̀nà àbáyọ ti dé o ọṣẹ ìyọ́nú àwọn àgbà wo májàyà 5,500 péré ni agbékalẹ̀ ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue Gbága Ìkòròdú Lagos telephone 070-3742-2552 lẹ́ẹ̀kan sí 070-3742-2552 tàbí 080-2948-4696 lẹ́ẹ̀kan sí 080-2948-4696 fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090-5333-2747 lẹ́ẹ̀kan sí 090-5333-2747. fún àfikún kò sí ìlú tọ́ṣẹ yóò kí n dé o tọ́lá ṣẹ̀ṣẹ̀ kó pé nọ́mbà yìí ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ. dáadáa tàbí kójú máa sú gbogbo ẹ̀ pátá ni a fi ṣe ìpín jáde tí ó ba ìpín jáde pẹ̀lú àṣẹ Ọlọ́run ní ìlànà ẹlẹ́ẹ̀kejì èyí tó jẹ́ pé a máa kan sí ojú àmọ́ nǹkan yìí ẹ jẹ́ ká ṣe àkíyèsí tí a bá ti ń lò ó tá a bá ti rí i pé ojú wa ti ń pọ́n jù léyìí tá a fẹ́ ṣàlàyé yìí ni o tójú wa ti ń pọ́n jù ẹ jẹ́ ká stop ẹ̀ fúngbà kan ká má lò mọ́ ẹ jẹ́ ká wá orógbó bíi 11 ẹ jẹ́ ká bó èpo ara rẹ̀ kúrò ká wá gé kéékèèké ká písìsì ẹ̀ kéékèèké tá a bá ti písìsì ẹ̀ tá a gé kéékèèké ẹ jẹ́ ká dà sínú kéèkan ká wá bu omi lé lórí omi díẹ̀ bí a tá a bá dà sínú rúkè báyìí omi tá a wá bù lé lórí kò gbọdọ̀ jù báyìí lọ ẹ ti rí láti yí báyìí débí báyìí kò gbọdọ̀ jù bẹ́ẹ̀ lọ tàbí kó dé sáìsì rú bíbá yìí ó dé ìdáta ike yìí tá a bá pín sí mẹ́ta 1 2 3 ìdáta ẹ̀ ẹ jẹ́ ká da omi náà sí ká gbé pamọ́
tó bá máa tó bí ọjọ́ kejì sọ́jọ́ kẹta ẹ jẹ́ ká kàn máa mú bóyá bí ìyẹ́ ẹyẹlé ìyẹ́ funfun tàbí anything ẹ jẹ́ ká kíbọnú ẹ̀ ká kàn rọra fi kàn sí ojú méjèèjì ní alẹ́ tá a bá fẹ́ sùn kò la máa kan iṣẹ́ sí ojú kó lè bá aráyè gbá gbogbo ìdọ̀tí tó wà ní ojú kó lè bá aráyè gbá wọn jọ nígbà tá a bá máa jí lọ́jọ́ kejì ẹ rí bí ìpín ó ṣe kún gbogbo ojú wa. Nǹkan tí mo wá ṣàlàyé lẹ́ẹ̀kan pé tójú bá ń pọ́n jù ẹ má jẹ́ ká lò ká tún stop ẹ̀ díẹ̀ náà ni pé a kì í lò gbogbo ìgbà ẹ jẹ́ ká lò lẹ́ẹ̀kan lọ́sẹ̀ nítorí lè máa fi fa kójú mọ́ pọ́n náà ni pé a lò ní kálá lò ní Monday a tún lò Tuesday a tún lò Wednesday rárá kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lò lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó bá pọ́jọ́ Monday la lò tó bá tún di ọ̀sẹ̀ tó ń bẹ̀ jẹ́ ká tún lò lẹ́ẹ̀kan gbogbo ìdọ̀tí eruku kó sí wa lójú eṣinṣin kó sí wa lójú kòkòrò kó sí wa lójú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ pátá ni ó mọ gbá jáde pẹ̀lú àṣẹ Ọlọ́run agbájáde tó júnà ó dẹ̀ mọ́ clear ẹ wá jẹ́ ká máa kíyèsí àwọn nǹkan mìíràn ló tó lè máa fa kí ojú máa sú bóyá nárùn ni o nárùn lè máa fà á ojú máa sú kó mọ̀ dàbí pé òyì fẹ́ gbéyàn òyì fẹ́ kọ́yàn ẹ jẹ́ ká máa kíyèsí gbogbo àwọn nǹkan yẹn ní àṣẹ Ọlọ́run pẹ̀lú àtìlẹyìn Ànábì sallallahu alayhi wa sallam a tó bá mú ètò míì tó tún yàtọ̀ sí eléyìí wá nígbà míì kí Ọlọ́run kó ṣọ́ ẹ̀mí wa kó ṣọ́ ẹ̀mí tiyín náà ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sí orí ètò kí eléyìí kó tó máa fún gbogbo wa ní àǹfààní lórí àwọn nǹkan míì tí a fẹ́ sọ àti àwọn nǹkan míì tí a ti sọ ní àṣẹ Ọlọ́run ẹ̀mí wa etí wa ojú wa tó wo ètò yìí ní òní. ewé ajẹ́ ewé jẹ́ àwọn lórí gbàgbọ́ fún mi lójoojúmọ́. létí ní àṣẹ Ìdùmarè ẹ bá mi sàmì ẹ̀kẹ́ fọwọ́jú tọ̀ ó dàbọ̀. ẹgbẹ́ ewé ń jẹ́ iwájú sani ti tàwa Ọlọ́run ló dé wà láyé ṣe bóun